DJ MTV. Welcome to DJ MTV News Update for the week. I am Umar Latifa. And if you're watching us for the first time, please subscribe to our YouTube channel at DJ MTV and also click on the notification bell for more superb videos. DJ MTV. DJ MTV. On other social media platforms, we want to thank you on behalf of the leadership of our party that you are strong, you are fit, you are able to win this state for PDP. By the special grace of God, what you will do on that day is to vote out that governor that has turned the Ondo State government to family business. Is it not so? Is it not so? And the man who is bringing the change, who is the person? Who is the person? Show me your hand and make some noise. Make some noise. Let us warn the federal government of Nigeria, of APC, that the only thing left today in Nigeria is for Buhari to conduct free and fair election, because the economy has collapsed, security has collapsed, corruption, they are swimming in corruption, and Nigeria is on the cake of gunpowder, waiting to explode. The only way out for Buhari is to conduct free and fair election. Ẹjẹ́ kọrin wípé ó tẹ̀sí mú wa gbùgbé gbogbo ìbànújẹ́. Ẹjẹ́ kọrin àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa èyí táyọ̀ wọlé o. Ọba tí mo pè tó jẹ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Ọba tí mo pè tó. Bóyá ọba ni o, ọba ni o, ọba ni o, ọba ni. Ọba ni o, ọba ni o, ọba ni o, ọba ni. Mi ò rí jó ẹ̀ náà. Ọba ni o, ọba ni o, ọba ni o, ọba ni. Ọba ni o, ọba ni o, ọba ni o, ọba ni. Ó yẹ ẹsẹ̀. Ẹ jẹ́ sọ fún yín. Ẹsẹ̀. Èyí wọlé dé ẹ̀dìdé o. Èyí wọlé dé ẹ̀dìdé. Bóyá Jẹ́gẹ́dẹ́ ti dé o. Jẹ́gẹ́dẹ́ ti dé o. Èyí wọlé dé ẹ̀dìdé o. Èyí wọlé dé ẹ̀dìdé. Èyí wọlé dé ẹgbà fún oyè. Èyí wọlé dé ẹgbà fún. Èyí wọlé dé ẹdùnwó sókè o. Èyí wọlé dé ẹdìdé. Èyí wọlé dé ẹtẹ̀ka òye. Èyí wọlé dé ẹtẹ̀ka. Èyí ni iṣẹ́ Olúwa. Èyí ni iṣẹ́ Olúwa. Èyí ni iṣẹ́ Olúwa. Èyí ni iṣẹ́ Olúwa. Ó yá tó bá dọjọ́ ìbò tó dọjọ́ ilẹ̀. Jẹ́gẹ́dẹ́ ni ẹ dìbò fún. Èyí táyọ̀ ni ẹ dìbò fún. Ó yá Jẹ́gẹ́dẹ́ ti dé o. Jẹ́gẹ́dẹ́ ti dé o. Jẹ́gẹ́dẹ́ fọ́ gómìnà èyí wúwa. Èyí fọ́ sùn ọ̀hún. Jẹ́gẹ́dẹ́ fọ́ gọ́fúnà èyí wúwa. Jẹ́gẹ́dẹ́ ti dé o. Èyí fọ́ sùn ọ̀hún. Jẹ́gẹ́dẹ́ ti dé o. Èyí wúwa. Èyí táyọ̀. Èyí fọ́ sùn ọ̀hún. Èyí o. Èyí wúwa. Èyí fọ́ sùn ọ̀hún. Èyí fọ́ sùn ọ̀hún. Ó yá ẹni kàkà kìkì kàkà. Ọba onílé ọlá.
Adonai El Shaddai. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Ẹgbẹ́. Gẹ́gẹ́ ò gbọ́dọ̀ balẹ̀ o. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Ó yá Mákindé ti dé o, Mákindé ti dé o. Ṣèyí, gómìnà Ṣèyí mi Mákindé mi àtàtà, ó yá Ṣèyí ti dé o, Ṣèyí ti dé o. Ẹ jẹ́ kọrin Ìbàdàn bóyá Ṣèyí mi dáná, Ṣèyí mi rèé o. Ṣèyí mi dáná, Ṣèyí mi rèé o. Ṣèyí mi dáná, Ṣèyí mi rèé o. Dáná, Ṣèyí mi rèé o. Ó yá torí Mákindé o, ìpàdé dọjọ́ bò, ìpàdé dọjọ́ bò, bẹ́yìn lẹ́nu lónìí, báwo lẹ́nu lónìí, ìpàdé dọjọ́ bò, ìpàdé dọjọ́ bò, ìpàdé dọjọ́ bò, bẹ́yìn lẹ́nu lónìí, báwo lẹ́nu lónìí, ìpàdé dọjọ́. Ṣèyí ti dé o, Ṣèyí ti dé, Ṣèyí ti dé o, Ṣèyí ti dé o, Ṣèyí mi dáná, Ṣèyí mi rèé, èyí Táyọ̀ Jẹ́gẹ́dẹ́, èyí mi rèé, èyí rẹ̀ dáná, èyí mi rèé. Ajíbàdì wọ èyí Táyọ̀, aṣòwò, ajẹrẹ, akẹrẹ, oko délé. Àwọn títí wọ́n ti bàjẹ́, òní kò ná mọ́ tiwa. Ẹ má ṣe báwọn jà ọ́, ìbò ní ẹbí. Yébà, ìbò ní ẹbí. Ẹ má ṣe báwọn jàjọ́. Ẹ má ṣe báwọn jà ọ́, ìbò ní ẹbí. Ẹni bá dìbò èyí Táyọ̀, aṣòwò, ajẹrẹ, akẹrẹ, oko délé. Àwọn títí wọ́n ti bàjẹ́, òní kò ná mọ́ tiwa. Ẹ má ṣe báwọn jà ọ́, ìbò ní ẹbí. Ẹ má ṣe báwọn jà, ìbò ní ẹbí. Ẹ má ṣe báwọn jà. Èmi kàkà kìkì kàkà. Ọba onílé ọlá. Adonai El Shaddai. Èyí ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ni o. Èyí ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ni o. Ó yá Jẹ́gẹ́dẹ́, Jẹ́gẹ́dẹ́, ó yá wíńdà o. Wíńdà, wíńdà. Èyí báyọ̀ yìí dá wíńdà. Pátápátá yìí dá wí forever. Wíńdà, wíńdà, wíńdà. Jẹ́gẹ́dẹ́ yìí dá wíńdà. Pátápátá yìí dá wí forever. Ó yá ọ̀gá wa, ọ̀gá wa. Lólúyọ̀ lèmi, ó yá ọ̀gá wọn, ọ̀gá wọn. Jẹ́gẹ́dẹ́ lọ̀gá wa, ọ̀gá wọn. National anthem, please. National anthem, please. National anthem, please.
We have with us today the National Campaign Chairman, Governor Seyi Makinde. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Láti ìlú Sokoto, olórí ẹgbẹ́ àwọn gómìnà PDP, gómìnà Aminu Waziri Tambuwal. Bákan náà ni igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìlú Sokoto, Alhaji Mukhtar Shagari, wọ́n wà lórí ìjókòó. Gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì, mo mọ̀ wípé Oya kí láti ṣe èyí sí Èkìtì kété. Ìrọ̀lá ọmọ ìlú Èkìtì o. Ẹ̀jẹ̀ náà fi ṣe wọn ò yára rí ọ. bákan náà ni láti ìlú Èkìtì náà a ní pẹ̀lú wa níbí lónìí Chief Ṣẹ́gun Òní tó ṣe gómìnà Èkìtì tẹ́lẹ̀. Gómìnà Ọ̀ṣun tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá wa Oyin ni o, Ọlágúnsóyè Oyinlọ́lá. Ọlágúnsóyè bóyá ó wọnú ayé wa. Mo tún sọ̀rọ̀ ẹ̀kún mọ́. Ó wọnú ayé wa. Mo tún sọ̀rọ̀ ìbànújẹ́ o. Oyin ni Ọlágúnsóyè Oyin ni. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Ẹgbẹ́. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Èyí ò gbọ́dọ̀ balẹ̀. Bóyá mo ní òun tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe láti pé òun tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé yìí. Bàbá ṣe láti pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe láti pé ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé yìí. Bàbá ṣe láti pé. A fẹ́ fi àsìkò yìí pé Mrs. Esther ẹbí wọn jù mí. Madam Esther ẹbí wọn jù mí kó máa bọ̀ ń bí kó máa ṣàdúrà. Madam Esther ẹbí wọn jù mí àti Alhaji Abdulganiyu Ògbéra. Madam Esther ẹbí wọn jù mí. Alhaji Abdulganiyu Ògbéra kó máa bọ̀. Alhaji Abdulganiyu Ògbéra. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹbí wọn jù mí kọjá, ẹ jẹ́ kí ẹbí wọn jù mí kọjá kó wá ṣàdúrà fún wa. Abdulganiyu Ògbéra. Èyí ò gbọ́dọ̀ balẹ̀.
صلوا على النبي الكريم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة وارنا مناسكنا وتب علينا الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليه آياتك ويعلمهم الكتاب والحكمة يزكيهم انك انت العزيز الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين. DJ MTV.